ẹ ṣé olóòtú. Awo Ògbóni kò kí ń ṣe awo ẹgbẹ́ òkùnkùn, yálà ni kò kí ń ṣe ẹgbẹ́ tí wọ́n ń yọ páàtì ara àbí tí wọ́n ń yọ ọkàn. Ògbóni ò kí ń ṣe ẹgbẹ́ òkùnkùn, ṣùgbọ́n ẹgbẹ́ àgbà ni. Ẹgbẹ́ àwọn àgbà òun ni awo Ògbóni. Kò dẹ̀ sí ibi tí ó ti wà nínú àkọsílẹ̀ àbí constitution tó guide ẹ̀ nínú Ògbóni wípé tí anybody bá kú, ìyẹn tí a mọ̀ sí pé ó ṣòsùn, pé kí wọ́n yọ páàtì ẹ̀. Tí wọ́n bá yọ páàtì bàbá tèmi, mi ò ní bá wọn ṣe. Ẹ ṣé gan kábíyèsí. Gbáyọ̀ Ọmọlúmẹ̀sì má lànà o, olórí olúwa gbáyé Gbáyọ̀ Ọmọlúmẹ̀sì má lànà, bàbá mi mo forí balẹ̀ fún jìyà jù ní lọ. Bókálà kò sólómi àṣà pé dáadáa.